àbúrò èmi mo ránṣẹ́ pé yìí tí wọ́n pè mí láti Oǹdó wọ́n ní ká wá sílé orí ogun dájú wa èyí náà ṣàmẹ́jì ta ni àwọn ló máa sọ pé Adégún tó bá yá wọ́n ní Adé Ògún tó mi wá fẹ́ ká fi pín ọkọ̀ orí ogun dájú wa rárá ni wọ́n ní àtẹ́lẹwọ́ ẹni kì í tọrọ jẹ wọ́n á fẹ́ ká fún ara wa ká ṣiṣẹ́ ara wa káwa náà lè kó ọrọ̀ jọ fún àwọn ọmọ wa lọ́jọ́ iwájú. Gẹ́gẹ́ bí àwọn òbí wa ṣe máa ń sọ kán tó ṣaláìsí wọ́n ní iṣẹ́ ló ṣẹ́ pé ká múra síṣẹ́. Inú mi dẹ̀ máa ń dùn gbogbo ìgbà tí n bá ti ń rí ẹ̀yin méjèèjì torí pé àwọn nǹkan tó sọ yẹn àwọn òbí mo wá ń bẹ ẹ̀yin méjèèjì wípé gbogbo nǹkan tó ń bá pín fún wa ní ogún bàbá wa ẹ jẹ́ kó tẹ́ wa lọ́rùn no matter how small ẹ jẹ́ ká gbà pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà ṣe gbọ́ nǹkan tí mo sọ. Àǹtí mi ìgbésẹ̀ yìí lèmi àti Kẹ́hìndé náà ń tẹ̀lé àṣẹ tẹ́ bá dẹ̀ ti pa fún wa òun la máa tẹ̀lé torí pé ẹ̀yin lẹ kú fún wa ní bàbá àti àbí Kẹ́hìndé. Àǹtí mi ẹ ṣe sọ yẹn láṣẹ máa ṣe bọ̀ fáwọn pẹ́rẹ́ǹtì wa wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe ráyè fún un lẹ́fù bọ̀ àmọ́ èmi àti Táyé a promise yìí pé máa já àwọn ṣe dáadáa fún mi. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Ọgbọ́n àgbọ́njù àgọ́ ló ń mú wá. Ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáláìmọ̀ kan. Ohun abáfipá mú kì í bá nìkalẹ̀. Èyí abáfẹ̀sọ̀ mú ní pẹ́ lọ́wọ́ ẹni. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú. Bí wọ́n bá ń tàn ẹ́ kó má tanra rẹ̀. Mo lè fòyí mo lè fọ̀hún ló mú ológì ní òkú sínú omi. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló ń sọ̀rọ̀ sí ìyá ọkọ. Ìjà níṣà lójoojúmọ́. Rántí pé ìgbẹ̀yìn ló ń dolóku àdáyé. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Apẹ́kọ́ tó jẹun kò ní jẹ́ bàjẹ́. Bórí bá pẹ́ nílẹ̀ dandan ni kó dire. Sùúrù tẹ́ rí yẹn ó lè sòkúta jìnnà. Ṣé bí adùn onígbẹ̀yìn ewúro. Àfẹ́mi ló pa elétè ènìyàn. Yeah, baby. Come on. Don't farabalẹ̀. Relax. Come on. Títí. Farabalẹ̀. This way. Come. Yeah. Wọ́n náà Dubai. Ṣorí mọ́tò yìí. Ìwọ ló ní láti lọ. It's your car, yeah. It's a surprise gift láti ọ̀dọ̀ mi. See, from me to you. The truth of the matter is this. Mo celebrate love. Sorry, kò dìgbà tí girlfriend àbí ìyàwó èèyàn bá ṣe birthday àbí party tàbí lè fún ní gift. Understand? At times I need to celebrate life àti love. Nǹkan tí mo celebrate nìyẹn. So this is from me to you to say thank you fún gbogbo ìfẹ́ tó ti fi hàn mí
I love you so much. I love you too. Sweet, I promise. Baby, come. Yeah. Come, let me pay for you. No problem. Ọkọ mi, Ọlọ́run máa bá mi pèsè fún ẹ o. Gbogbo nǹkan tó bá ti dáwọ́lé láti ní lọ máa yọrí sí rere. Oh, Sweet, I love you. I love you too. Yeah, love you. Lọ́wọ́ jẹ́ trip lọ́wọ́lé. You can have this. Wọ́n náà lè mú wine. Drink. I really appreciate. Hello Kate. Báwo ni ṣé wà okay? Ṣé kò sí wàhálà? I love you. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣorí mo wà ní orí line pẹ̀lú àwọn òyìnbó mi tí mo bá ṣiṣẹ́. Yes, mo wà lórí line lọ́wọ́. Ṣorí wà kọ́ fún mi ní a few seconds kò yẹ láti fi attend sí wọn. Ó gẹ́tẹ̀ ṣọ́ ma bí àwọn òyìnbó máa bínú gan-an, wọ́n máa bínú. I love you. Bye. Take care. Hello Angel. My baby, honey. In fact, wọ́n bínú sí mi gan. Wọ́n ní kí ló dé. Wọ́n náà wọ́n gbéṣẹ́ fún mi. Mo ṣá mọ̀ ọ́n òyìnbó. Wọ́n kọ́kọ́ máa dá gbogbo ẹrù fún yàn ṣá. Mo ṣá bẹ̀ wọ́n pé kó má bínú. Kate, my sweet angel. Irọ́ má bínú. Kate kọ́ ni mò ń pè, Angel ni mò ń pè. Mo ṣe mistake. Ó mọ̀ pé kò sórúkọ tí mi kì í pè. Mo máa ń pè Kate, máa pè Lárìkẹ́, máa pè ní ìdùnnú, máa pè ní àyànfẹ́, máa pè ní gbogbo ẹ̀. Ìwọ náà ló jẹ́ gbogbo orúkọ yẹn. Angel, sori Angel, jọ wàá ṣe nǹkan kan fún mi. Sori ẹ̀fọ́ tó ṣe fún mi ní last time yẹn. Ṣé o mọ̀ pé ọ̀dọ̀ ẹ̀ mò ń bọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ mo máa sùn lé ní wọ́n ló ní oorun ẹ̀ ní. Ẹ̀fọ́ tó ṣe fún mi last time yẹn jọ́ nítorí eléyìí tó bá máa ṣe fún mi ní èní jẹ́ kó ní ẹ̀dọ̀ àti ìṣàkì inú. Mo mọ̀ pé mi máa ń láìkì ọ̀wọ́n ibi fún ìtinú ẹran assorted yẹn. Kò bá mi fi sínú ẹ̀fọ́ yẹn ó ṣe gan my dear. Nǹkan tó fi ń pa mí kú náà nìyẹn. Kò sí problem. You know I love you. That's my angel. Bye. Ṣé kò sí? Mo ti expect ẹ látàárọ̀ náà pé kò wá jẹun bá tí mo dé ilé ni mo ṣe gbé oúnjẹ wa torí kó má bàa tutù. Gbélẹ̀ káàtì ẹ̀wọ̀n kan tó ṣe gbélẹ̀. As usual, you know, unlike rice ni mo ṣe síbẹ̀ fún ẹ. Ṣé rice yẹn àbí gbò? Rice ni ẹ̀kọ́. Rice lélẹ̀ tó ṣe. Ó mọ̀ pé nǹkan kan tó kù sí rice tó ṣe òun ní pé kó rọra fi ẹ̀wà tó fọ́ sí lẹ́gbẹ̀ẹ́. Ó ti dé gbó tán. Ara nǹkan tá à ń sọ nìyẹn o. Tó bá ẹ̀wà sọ pé I appreciate ọwọ́ kan jọ̀wọ́ kan lọ. Ṣé àwọn ọ̀dà kí máa appreciate ọwọ́ tó wà ń ta jù wọ́n lọ? Ó mú jésù mọ̀ kọ́kọ́ sí tó bá tún máa ṣe ilé ìta bá tún máa jẹ náà wà á tún fi yọ já. Ó ṣe rice ṣe fọ́ gbogbo ẹ̀ pọ̀ láì ṣe èpo. Ó tún máa ṣe ẹran fún mi, ó lọ ń ṣe ràkúnmí, ó lọ ń ṣe kùnbí, wọ́n sọ fẹ́ pa Hausa ni mí ni. Tọ́yọ̀ ti tábà máa ṣe oúnjẹ báyìí jẹ́ mi sọ fún ẹ. Wọ́n á ṣe bọ̀kọ̀tọ̀, wọ́n á ṣe ọ̀yà, ṣàkì, ẹ̀dọ̀, ìgbóná, gbogbo ọ̀rọ̀ ẹja tútù yẹn gbogbo pátá ni wọ́n máa kó sí ní ẹ̀kan náà. Ayọ̀mídé owó tó múlẹ̀ ni mo fi sóúnjẹ ìfún ẹ. Nǹkan tí wàá yí ẹ nìyẹn. Sórí ọ̀wọ́ tó wà ń tà, wọ́n á ṣe nǹkan tí mo fẹ́ tí mi máa dùn sí. Mi ìfẹ́ mọ̀ bí tí wọ́n ti rówó. Yíyí yẹ kí wọ́n náà jáde lọ ni kó o ṣe nǹkan tó dáa fún mi. Wọ́n á sọ kí n ṣe ìwúrẹ́ tí mi fúnlẹ̀ ni ó rẹpẹtẹ síbẹ̀ òun ló ṣe ń tóbi òṣì. Àná mi. Ẹ̀yin àná. Ẹ̀ra. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ ṣe gbọ̀dọ̀ fún ìtọ́jú wa. Lẹ́yìn olóòní ní ṣe. Ẹ̀yin àná mi. Bébì, ó ṣe wọ́n lálejò ni. Kí ló dé? Ṣé o mọ̀ pé tí àlejò bá kọ́kọ́ wọlé, omi tútù lèèyàn máa kọ́kọ́ ń gbé síwájú àlejò? Torí pé òun torí ta ẹ̀. Òun ṣọ̀rẹ́ ara rárá. Ó kẹ́tẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ̀ ẹ má bínú. Ẹ ṣe tiẹ̀ lẹ́yìn tí ẹ wáyé máa jọ yín lójú. Mo fẹ́ tẹ́ yín lọ́rùn ni. Bébì, má jẹ́ kọ́ ọ́ gba ilé. Sórí kó wá bá mi lọ sí ọjà. Kó bá mi ra ṣàkì, ẹ̀dọ̀,
ara ẹ̀rọ àti pàlà ó gẹ̀tẹ̀ gbogbo àwọn nǹkan tí ó máa ń mú ọbẹ̀ dùn yẹn bá mi rà wá fún wọn sórí kan tó kúrò níbí kó gbó jẹ́ pọ̀ ọ̀sẹ̀ kan ni wọ́n fẹ́ lò máa bọ̀ wọ́n yó mo fẹ́ bọ̀ wọ́n yó mo fẹ́ bọ̀ wọ́n àná mi ní yóò kó tó dìbò kúrò níbí yes bá fẹ́ tó bí ọ̀sẹ̀ kan kẹ́ tó lọ. kí a ló lè tó yùn ara tẹ́ pé à ń lọ sí mo kàn ní kí n wá wò ní àárò ẹ̀ sọ mí ni. dáàdì Tolú ọ̀sẹ̀ kan nínú ilé yín tẹ̀wọ̀n pé mo lọ́kàn lé ẹ ṣe àdúpẹ́. kò sí problem ju gbogbo ẹ lọ a tún máa ríra náà because èmi níbi kan tí mo fẹ́ sáré lọ ṣe gbọ́ take care má tún máa rí my dear. Big girl. Take care. Àǹtí mi. Kẹ́hìndé má tanra ẹ̀ ara ẹni kó yẹ̀ wò ọmọkùnrin tó ń ṣe dáadáa fún ẹ báyìí ó kówó sílẹ̀ ó ní kò sí nǹkan tó bá wùn ẹ̀ fún wa ìwọ gan ó yẹ kó yẹra ẹ wò pé ìwà wo ni mò ń wù gbìyànjú láti mú ọmọkùnrin yìí kó wo àwọn nǹkan tó ń ṣe tí ò dáa bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lóru kò kí lórí kí ilé wọn tó bá kí orí àwa lé bò ó jẹ́ kí n rán ẹ létí pé ilé ẹ̀kọ́ ni another university ní ilé ọkọ jẹ́ o àwọn olóyìnbó ní what is world doing at all is world doing well ọmọkùnrin tẹ̀mí rí yìí o tó lọ yìí o Kẹ́hìndé ọmọ dáadáa ni ìwọ ni kò yẹ̀wò ẹ wò ṣó ti gbọ́. ọmọkùnrin sọ mí donírọ̀ ni náà. ọmọkùnrin tó ṣe relé fún ẹ ló sọ pé ó fìyà jẹ wá dúró owó tó kó fẹ́ pé kó lọ fi ṣe oúnjẹ fún wa Kẹ́hìndé ìwọ ló máa mọ gbọ́ tó máa fi mọ́kàn ẹ mọ́lẹ̀ ìwà ọwọ́ ẹ̀ gangan ni ò dáa o ṣé ìkara ẹ o. supermarket ọ̀rọ̀ àkọ́ okay kò sí problem nínú wá sí tree yẹn pẹ̀lú family mi ìyàwó mi àtọmọ inú wa ń bẹ so mo á mú kọ́nu mọ́tò of course 070. ọkọ̀ mi nọ́mbà. Táyọ̀ relax kí ló ń ṣe náà kíkẹ́ lọmọ lẹ́yìn náà ma old school classmate mi ní school way back yẹn àǹtí ẹ̀dẹ̀rẹ̀ kí ló ń gbọ́ wẹ́ẹ̀tì wọ́n sọ yìí. ìwọ fi èmi àti ọmọ sílẹ̀ ó wá síbí bàbá máa fún obìnrin ní nọ́mbà ìwọ àǹtí ẹ kúrò. wọ́n tó kú ẹ kéèkó kú ẹnu ẹ sí àwọn àti olórí burúkú ẹ wò nìyẹn. madam ẹ ní sùn. ẹ bá bírò ìsọ kí wọ́n máa fọ kọ́lọ́kọ́ nọ́mbà mọ́ talk to your daddy don't beg me leave me alone. àǹtí ok nífẹ̀ẹ́ mi tètè. kí ni gbogbo ẹ bá ẹ. inú wọn bọ kí ni mo ṣe fún ẹ gan kí ni mo bẹ bá husband ń sìn kí ni mo ṣe fún ẹ ṣé ìgbà tí what your mom is doing. See what your mom is doing. But they don't worry, go and enter the car. Go and enter the car. Go and enter the car. You want my back? Okay. Go and enter the car. What's that? aláìlójútì ọkùnrin olóṣì alágbèrè nǹkan tí ẹ̀hún tí ẹlẹ́yìn bá mi sọ̀rọ̀. Táíwò ẹ̀mí ló ní máa explain fún ẹ pé èmi àti Kíkẹ́ lọ́mọ ní nǹkan kan old school mate mi ní secondary school gbẹ́dẹ́ tó wọ́n secondary school are close gan nítorí ẹ̀ la fi kíra wa bẹ́ẹ̀ yẹn there is nothing between us mo ń sọ tó fún ẹ okay for example sí wọ́n náà wo ó dẹ̀ pé kí wọ́n náà rí yẹn kan tí wàá jẹ́jọ lọ sí secondary school they close gan ó ní dáwọ́ ṣe kíra yín náà ó mọ̀ anything can happen. Anything can happen. No,
won't say anything, be anything, tí wọ́n rò pé anything, no. Anything can happen, tí mo ń tara ẹsẹ̀ pé, oh, rí ayé kẹ́ kára yín kẹ́. Yé ti máa jẹ́ ẹgbẹ́ tí máa yé kẹ́, kò wọ́n kẹ́ sọ́mi. Èmi ni mo jẹ́, ó yẹ kí n ti fọ́kọ̀ bẹ́ẹ̀ ni, ó lè. Mo jẹ́ kí n sọ fún ẹ, ibi ni mo ti jẹ́ mi ká ní mo ti fọ́ ìgò lórí ẹ̀. Kí n ti fọ́kọ̀ lórí jẹ́ èèyàn ni bàbá mi sọ̀rọ̀ tó ń sọ ìwọ olóṣì. Ẹni bó ṣe wú, aláìlójú tí nǹkan tí wọ́n kì í tẹ̀ wọ́n lọ́rùn. Táíwò. Ayọ̀mídé ìwọ ni mo ń bẹ̀ látàárọ̀ òde jọ́ nítorí Ọlọ́run. Kí ni mo ṣe fún ẹ òde jọ dáríjì mi? Dúró náà ìwọ ọmọbìnrin. Kí ni èmi náà ṣe fún ẹ náà? Kí ni mo ṣe fún ẹ tó fi ń threat in life mi? Àbí kí ni mo sọ fẹ́ pé o ṣe fún mi? Ṣé o ṣẹ̀ mí ni? O ṣẹ̀ mí náà? Jọ òru ọ̀gànjọ́ la wà, má jẹ́ kí n pariwo. Ìfẹ́ yìí ò sí ń bẹ̀ mọ́. Kò sí ń bẹ̀ mọ́. Please, jọ nítorí Ọlọ́run, ìfẹ́ wo la fi fẹ́ra wa? Ìgbà tó dúdú nìyẹn náà. Yes, ojú dẹ̀ ti là ń sìn. Jọ nítorí Ọlọ́run, ṣé alẹ́ tí mo tún wá ní ìsìn, o tún fẹ́ jẹ́ kí n ní ìsinmi? O dẹ̀ jó o dẹ̀ fi mí lọ́rùn sílẹ̀. Fi mí lọ́rùn sílẹ̀ jẹ́ kí n sùn. Ngbọ́nsìn, enemies. Hello. Hello baby. Báwo ni? Má bínú sí mi, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fi Ọlọ́run bá bẹ̀. Mo mọ̀ pé mo disappoint ẹ. Baby, you know you are my love now. Ọ̀ní mi ló jẹ́ now. Àríkẹ́ mi, ìdùnnú mi, ayọ̀ mi, àyànfẹ́ mi. Má bínú. Mo kọ̀ wò pé bóyá kí n kọ̀ try láti wálé lálẹ́ ni. Ó mọ̀ pé ó ti pẹ́ jẹ́ náà tí mo ti wálé. Kí n kọ̀ wá. Ìgbà tí mo dẹ̀ máa wá náà, òṣì náà mo ti lọ bá. But sórí nǹkan, mo promise ẹ ní nǹkan kan lọ́la. Tó bá di ọ̀la, ọ̀dọ̀ ẹ ni mo máa sùn. Mo tún wá ní gift kékeré kan tí mo ti fẹ́ fún. Mi ò ní sọ fún ẹ. Àwọn jẹ́ kí n sọ. Mo ní 10,000 naira cash tí mo fẹ́ kó fún ẹ. Láti fi ìpìlẹ̀ báyìí dé. Yes. Pẹ̀lẹ́ má wọrí ojú mi. Pẹ̀lẹ́ kò sí problem. You know I love you now. I love you, honey. I love you. Yeah, I love you. I love you. Take care. Ṣòrí ayé ló dé sí. Ṣòrí ayé ló dé sí. O tún fi títí ẹ, o tún fi kó bá tèmi. Wo àwọn tó nífẹ̀ẹ́ mi ń gbòòrò tí wọ́n bá rí gbà wọ́n máa béèrè yín. Ìgbà tí fóònù tún máa dún, ó tún sọ pé enemies. Ó ti mú ẹ gẹ́gẹ́ bí ọ̀tá mi, ọ̀tá ló jẹ́ sí mi. Àmọ́ ju gbogbo ẹ lọ, ṣórí gbogbo nǹkan tó sọ pátá lálẹ́, mo ti gbọ́. Ó sọ pé o ṣẹ̀ mí àbí? Mo ti gbọ́. Mo ti dáríjì ẹ́. Now, ṣé ìyá rẹ̀ ló lọ́dà mo fẹ́ sùn mi? Mo fẹ́ sùn. No problem. It's a free word. Sùn. Àfẹ́mi ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. Àfẹ́mi ló pa ẹlẹ́tẹ̀ ènìyàn. Ọgbọ́n àgbọ́njù akọ ló mú wá. Ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáláìmọ̀kan. Ohun abáfipá mú kì í
Ẹ káàárọ̀ madam. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ṣé tí ń jáde lọ ni? Kò kàn ẹ́. Ibo lẹ ti ń bọ̀? Birthday party ní àti Táíwò tí mo sọ fún yín. That's fine. For how many days o? Ọjọ́ mẹ́ta ni. Ìyẹn ló dẹ̀ tún ó dájẹ́. Láì ṣe pé bóyá ń ṣe tòkú àgbà. Tòkú àgbà nìkan mo mọ̀ pé èèyàn máa ṣe ní Friday, Saturday tí èèyàn dẹ̀ máa tún lọ ṣèdúpẹ́ lọ́jọ́ Sunday tó jọjọ́ mẹ́ta. Ẹ̀yin wá fi ọjọ́ mẹ́ta ẹ fi ṣe birthday ìwà àti kejì ẹ̀. Ìyẹn náà wà òkè ó lovely. Ọmọ mi ńkọ́? Ó lóun fẹ́ bá àǹtí ṣeré ni. Ọmọ mi wà lọ́dọ̀ àǹtí. Ó fi ọmọ mi lẹ́ńtà. Rárá, ó lóun fẹ́ bá àǹtí ṣeré ni. So kò lè bá bàbá àti ìyá ẹ̀ ṣeré mọ́ nínú ilé, àbí? Ó lóun fẹ́ bá àǹtí ṣeré. Ìyẹn dà. Dúró náà, Kẹ́hìndé. Ṣé bí mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ ṣe pàtì yẹn? Lóòótọ́ ló ní ká má ṣe pàtì, àmọ́ Táyé ló ní ó di dandan ọjọ́ òbí wa ni. Mo lè má bẹ́ẹ̀ lọ. Mo sáwọ́ nílé rà. Màá mẹ́sùn ẹ pé mo pàtì ẹ̀jẹ̀ lé. Kẹ́kọ̀ọ́ yẹ pé èmi ní ọkọ ẹ̀ nínú ilé. Báwo lára ẹ wò sísá ẹ fọkàn yín balẹ̀ ẹ mọ̀ pé torí shock tó níyẹn a máa ní láti fún ní long treatment dẹ́ bọ̀ lágbára Ọlọ́run máa wà òkè ẹ dẹ̀ mọ̀ tí wàá ní pé ká treat èèyàn àmọ́ Ọlọ́run ló ń kí ọ èèyàn ó máa wà òkè lágbára Ọlọ́run. Ọlọ́run àti ẹ̀ bá mi wò sàn lágbára Ọlọ́run máa rí ìwòsàn ẹ ṣe gan ni. Táíwò má wọrí kéjì ẹ̀ máa wà òkè. I'll be right back. Okay, ẹ ṣe gan. My baby, are you alright? Yes, my mom. Mommy, see Jerry. Which one is Jerry? That the one. Akuleo, my baby. Hi, Mom. Work was good today. How are you? Fine. Come. Hey, my dear. Bounce. Bounce. Come. Sit here. Hope you're fine. Yes. Hope your mom took good care of you. You've eaten, eh? Okay, that's my girl. Yeah, Baoni. Okay, báwo ni iṣẹ́ ni? Okay, easy adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Stress yẹn ti pọ̀ jù léni. From one meeting to another. Meeting kọ́ pọ̀ lọ ni. Ṣó rántí kan tí mo sọ fún àwọn èèyàn kan tí mo ní pé a fẹ́ ṣe supply kan fún tó pọ̀ gan. Yeah. Ó ṣe wá lé nìyẹn. Stress yẹn ti pọ̀ jù. Stress yẹn pọ̀ gan. Ìyá ọkọ mi pẹ̀lẹ́. Kó wá lọ shower kó wá jẹun. My baby, let me go have my bath. I'm coming, okay? Yeah. Mo fẹ́ lọ wẹ̀. Bí a jókòó dúró dè mí. Mo bọ̀. Irú mẹ́sẹ̀jì olórí burúkú wo ni? Mẹ́díà. Ó bá mi send owó yẹn mọ́ ni. Bá mi send ẹ̀ lẹ́ni sọ́la. Irú mẹ́sẹ̀jì olórí burúkú wo. Nífẹ̀ẹ́ mi! Not, I'm coming. Nífẹ̀ẹ́ mi! Nífẹ̀ẹ́ mi! Àlóòrìnbọn lè ó lè àṣírí ẹ̀ ti tú afọ́tọ̀ ẹ̀ kìíní kan. Ẹ̀ẹ́dọ̀ tó yẹ kí n pẹ́ mi o contract yẹn ṣorí pé mo ti rà sílẹ̀ tuntun. Because message kan gbé orí fóònù nígbà tó wọlé ń sìn mo lè rí Àṣàbí tó ń sọ wípé dìá owó tó promise mi yẹn tó bá di lọ́la kó wá fún mi ta ló jẹ́ Àṣàbí. Message lórí fóònù tẹ̀lé jáde. Sí tọrọ ọtún wá ìbínú mi tí bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ànímọ̀ tún jẹ́ ìsìn. Táíwò ṣé ọmọ ẹgbẹ́ àbúrò mi ló ń já Ṣàbí ni. Èwo náà wà àbúrò ẹ̀. Tóyọ̀sí ló ń já Ṣàbí náà orúkọ àbísọ ẹ̀ ní orúkọ tí máa ń pè nìyẹn orúkọ tí mo rẹ̀ fi store nọ́mbà ẹ̀ sórí fóònù mi nìyẹn náà ṣé wọ́n sọ̀rọ̀ báyìí. Tóyọ̀sí àbúrò ẹ̀ ni wọ́n pè láṣàbí fún mi. Òun dá òfin nìyẹn o ṣé kí n fi sí speaker kó fi confirm. Sọ ó dìgbà tẹ́mi bá sọ fẹ́ pé kó pe ọ̀rọ̀ kó tó yẹ kó ṣe. Okay. Mami,
Mami, bọ̀dá mi nífẹ̀ẹ́ mi náà ló pé. Bóyá ti rí mẹ́sẹ̀gì. Hello, ọkọ mi. Mọ́mí kí lẹ ń ṣe pẹ̀lú fóònù Àṣàbí? Fóònù tèmi ti kú ni. Mo wá kì í bọ̀nà pé kó máa charge. Ìyẹn ni mo ṣe sọ wípé kí n fi tiẹ̀ sáré send message yẹn sí. Báwo dẹ̀ wá ni? Mọ́mí ẹ̀yin máa wọ̀rọ̀ tí bá ti dọ́fíìsì lọ́la máa ránṣẹ́ sí yín. Ní problem rárá. Àṣàbí fúnra ẹ̀ kọ́. Àṣàbí ṣàbí. Bọ̀dá wo gbogbo àlè máa pè ń tó yọ̀ sí kọ́hàn tó ń pè ń tó yọ̀ sí kọ́ máa pè ń tó yọ̀ sí àtà ń pè ní orúkọ àbísọ Àṣàbí káà máa pè láṣàbí ṣùgbọ́n ok. Ẹbí mi náà fi nǹkan kan sí o tẹ fẹ́ send sí mọ́mí lọ́la yẹn. O ní problem o promise má dẹ́ keep ẹ̀ o ní problem tó bá dọ̀la máa kàn sí ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ kò take care. ṣòdì tẹ́lẹ̀ alọ́run sí tó ń bẹ́ẹ̀ kì í ṣe fún ẹ náà ọkùnrin mẹ́rin ló máa fi fún wọn lẹ̀ pẹ̀lú ìyàwó wọn àwọn tí lórí sàǹkó fi fún mi lẹ̀ kẹ́gbẹ́ mo ní skeleton mi kọ́bọ̀ mi ni ó fi mi máa fi fún mi lẹ̀ lórí tébù ni. mo bínú sí ẹ mo kí ló fẹ́ ṣe kí ló fẹ́ kì í ṣe fún ẹ every time mo wọ̀ lórí àtẹ̀bọ̀ ó tó ọ̀tún tó fẹ́ kí tún ṣe. má bínú sí ṣùgbọ́n pé obìnrin tó wà ń ta yìí wọn ò ṣe trust ìgbà tí mi náà mọ̀ bá dúró ẹ̀ ń já ṣáàbì. àwọn obìnrin tó wà ń ta ò ṣe trust ṣé tí wọ́n bá lọ fún ẹ nítorí o love mi bó ṣe sọ ẹ ṣé approach pé kó máa lò yẹn ni ẹgbẹ́ ọdún máa kọ̀ ẹ́ máa pariwo mọ́ mi akíwọ̀ òun ò like it I don't like it. I'm sorry ọkọ mi má bínú you know I love you ìfẹ́ kí nǹkan kan rẹ̀ ẹ́ ni má bínú ó yà bó ṣe. má lọ wọ fún ẹ má wọ kí n relax ẹ relax ẹ. Ayọ̀mídé, nǹkan tó promise mi ńkọ́. Kí ni mo promise ẹ? Àti mo sọ fún ẹ lókè nígbà tá a wà ní room lẹ́ẹ̀kan yẹn. All right, no worry. Tó bá jẹ́ ti owó ni, o ní problem. Okay, ṣáà ti gba ilé ìdání. So ṣé owó ti tán? Nǹkan tó ṣàfẹ́ nìyẹn. All right, ṣé a lè máa lọ báyìí? Yeah. Okay, that's my baby. Ìdí rẹ̀ pẹ̀lẹ́ káàbọ̀ wá jẹun. ẹ ṣé gan ma. Wọ́n lò jáde nígbà tí mo dé tí mo béèrè. Bẹ́ẹ̀ ma. Joy! Ó wà nílé. Èmi náà mọ̀ pé ó wà nílé. Wá síbí báyìí. Ìgbà tí mo jáde lé láàárọ̀ kò sí ẹsẹ̀ ẹran nínú ọbẹ̀ dídé tí mo dẹ̀ dé ń sìn mo bá màmá tó ń jẹun tó ń fi ẹsẹ̀ ẹran jẹun báwo lẹ́ran ṣe dénú ọbẹ̀. Ìgbà tó ń dé wọ́n lébi ń pa àwọn mo dẹ̀ rí pé kò sí ẹran púpọ̀ mọ́ inú pot mo wá lọ wọnú freezer tí mo ṣe ṣe ẹsẹ̀ ẹran fún wọn nìyẹn. Ọmọ àlè ni ẹ ìwọ lórí fíìsà orí ẹsẹ̀ ẹran ẹjẹ tó bàbá ọ̀ṣẹ́ fún mọ́mì kan jẹ́. Ẹ má bínú mà. Wọ́n jẹ́ kí wọ́n sọ fún ẹ o mo ti bínú eléyìí o mo máa gba owó ẹran yẹn. Ẹjọ́ mi lówó lọ́wọ́ mọ́ mi ẹjọ́ torí Ọlọ́run mi lówó. Mo máa gba owó ẹran yẹn because ẹran yẹn mo fi sílẹ̀ fúnra mi ní pé mo fẹ́ jẹ. Mọ́mì ẹ̀yin náà wọ ẹ̀wẹ̀sẹ̀ ẹ̀rọ mọ́mì. Ok mo ti gbá. Kí ló ń fa ọgbà ariwo yìí? Kí ló dé? Wọ́n mi ẹ̀kọ́ lé. Káàbọ̀ kọ mi. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló dé? Mọ́mì ní ìgbà tó ń dé wọ́n lébi ń pa àwọn mo dẹ̀ lọ wọnú freezer mo gbé ẹsẹ̀ ẹran bí mo ṣe lọ sí nìyẹn ìgbà tí àǹtí máa dé wọ́n ní àfi kí n sanwó ẹran yẹn.
can you imagine ọkọ mi ẹsẹ̀ ẹran tí mo gbé sínú físà pé mo fẹ́ jẹ ọmọ àlè yìí lọ gbé fún mọ́mì ẹ jáde wá ń bẹ̀ tó yẹ kó fún mọ́mì wo bí mọ́mì ṣe fẹ́ nu ya gbogbo ẹran kó ṣọ́tì. Hello lọ́wọ́ ẹ̀ mọ́. 2,000 naira ni. 2,000 naira ní ẹsẹ̀ ògúnfe tí ó ṣe tán màálù. Mo wọ mọ́tò débẹ̀. Wọ mọ́tò? Ó ṣe ọkọ mi lówó rí mi. Ó ṣe ọmọ. Má jẹ́ kó gbà ọ́ nífẹ̀ẹ́ mi níbi tí ọ̀rọ̀ Táíwò gbèdé àfi kó ná sùúrù sí bí mo ṣe bẹ́ẹ̀ sọ yìí sùúrù ni o èmi tí mò ń sọ fún ẹ wípé kò ṣe sùúrù mo mọ tí mo rí tèmi dẹ̀ yé mi o. Mọ́ mi gbogbo gbà sùúrù nífẹ̀ẹ́ mi ṣe sùúrù nífẹ̀ẹ́ mi ṣe sùúrù etí wọn nìkan fi gbọ́ nítorí màá tèmi nílé tèmi jẹ ẹran mo wá san owó ẹran tí mo sì ní jẹ ní ilé mi ìyàwó mi sọ lẹ́mi di búkà níwà làwọn mọ̀lẹ́bí ẹ̀ ọ̀n wá sílé ọ̀n jẹ pọ́ọ̀tù ẹran ọ̀n jẹ pọ́ọ̀tù ọbẹ̀ ẹ̀ kì í túrú sùúrù. ṣé bẹ́ẹ̀ mi ló ṣe é sí èmi ò bínú ọmọ mi ni Táíwò o ṣùgbọ́n tí mo fẹ́ kó máa rántí ni wípé ó mọ̀ pé olórùka ni Táíwò ọ̀rọ̀ ẹ̀ dẹ̀ gba sùúrù gan kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí ò kí ń lópin kò sí ohun tó le láyé tí ò dẹ̀ ní dẹ̀rọ̀. ẹran kì í ṣe sùúrù. wò mọ́ mi ẹ̀gàn ẹ má bínú ẹ ló yẹ kí n bẹ̀ it's a good thing pé kúkú mọ̀ wá ẹ mọ bó ṣe ń ṣe ẹ má bínú ẹ ṣáà ní kí n ní sùúrù ni. ṣe sùúrù ẹ má ní ṣe sùúrù lórí ọ̀rọ̀ ẹ̀. mo ti ní. ọkọ àpọ́njù àpò ló ń wá ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáná ìmọ̀kan ohun abáfipámú ìbánikalẹ̀ èyí àbàbẹ̀ ìfẹ́ lọ́wọ́ ẹni. kí ló sún apò kí ló ṣe kí ló dé. Ọlọ́run ilé mo tún ti fẹ́ dé yìí Túndé ṣó ẹ kó rí báyìí Túndé after tí bá ti ṣiṣẹ́ everything tó yẹ kí n wọnú ilé mi kí n relax ẹ̀rù á máa bà mí láti wọnú ilé tèmi nítorí ìyàwó mi mo adẹni tó ń gbádùn ìtajú ilé ẹ lọ which is not supposed to be. Jesus. nǹkan tí Táíwò sọ marriage wa dá ìgbà tí mo fẹ́ fẹ́ Táíwò kò rí báyìí nǹkan tó ṣẹlẹ̀ kò yé mi Táíwò wá ń gbé ẹ̀mí mi gbóná ó wá sọ mí di useless person now ìlérè mo ò lè lọlé ẹ̀rù ń bà mí láti délé mi nítorí mo ò mọ problem àbí àwọn troubles kan tó bá ti kọ́ sílẹ̀ fún mi ṣé ká gbé mo ti mọ̀ pé Táíwò máa di nǹkan tó dìde ni I wouldn't have married her but still mo regret pé mo fẹ́ òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ nítorí tiẹ̀ mo ò ní girlfriend mo ní extramarital affairs kankan but still mo ṣó fẹ́ pa mí ni I don't know. ọ̀rẹ́ mi wà á take it easy o bóyá kò lọ fẹjọ́ ẹ̀sùn àwọn ẹbí ẹ̀ a lè sọ a lè rí èlé tó máa bẹ̀rù nínú àwọn ẹbí ẹ̀ tó máa gbọ́dọ̀ sí wọn lẹ́nu kán bá sọ̀rọ̀ ẹ́ a kàn máa gbọ́ pé àwọn ẹlòmíín sùn wọn ò jí mọ́ irú nǹkan báyìí ni nígbà tí ìdùnnú bá ti pọ̀ jù ọkọ wá di ìyàwó wá dọkọ ìfà ti kíní kankan tiẹ̀ ti máa ń yà mí lẹ́nu nínú gbèsè ayé wa ìṣá wọ́n ètò jẹ́ pé àwọn tó bá ní ṣòótọ́ pẹ̀lú ìyàwó wọn gan-an máa ní problem why irú àwa ẹ̀ báyìí tó jẹ́ pé látòrí kíkan sí kejì ni ìyàwó mi wọn bí yálà yẹ ìwà mi dánrú ẹ̀ wò because òun gan máa mọ̀ pé eléyìí tó ń fẹ́ yìí wèrè ni wọ́n àti jẹ́ pé ìtẹ́ bá ń ṣòótọ́ pẹ̀lú ìyàwó gan-an lẹ̀ máa ní problem why kí ló ń ṣẹlẹ̀ gan ọlọ́run àkọ́ wa ń mọ̀ ṣe o gbọ́. òfò ni o. ṣé èèwọ̀ ni kéèyàn nífẹ̀ẹ́ ọkọ èèyàn kéèyàn dẹ̀ ṣe ẹ̀sìn pé àṣù ìdàtọ̀ mo lọ́ọ̀vẹ́ o ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ́ẹ̀ ni. àbúrò mi ẹ̀ṣẹ̀ kọ́ ṣó ti gbọ́ bẹ́ẹ̀ ṣó mọ̀ mo fẹ́ kó máa rántí pé tó bá ń lé gbogbo èèyàn sálára ọkọ ẹ̀ wá lólóore sálára ẹ̀ tó dẹ̀ ní mọ̀
nǹkan tó dáa jù fún ìyàwó ni pé kẹ́bí ọkọ mọ́ra kó bàbá ọkọ ìyá ọkọ ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ aráalé kó gbogbo ọmọlá kan lè máa sọ pé ọmọ yẹn mo dáadáa ní o tẹ bá ọmọ yẹn ó lọ́yàyà ó ṣe ó mọ̀ tó bá tiẹ̀ tún ń ṣe nǹkan kan ìwọ lọ́mọ máa gbèjà wọn nígbèjà ọkọ ẹ̀. nígbà tó bá ní ẹ mi ìfẹ́ ráàbúrò ẹ mi ìfẹ́ rẹ́gbọ́n ẹ mi ìfẹ́ rígbà mi ìfẹ́ ráwọ àwọn máa lọ́bẹ̀ ẹ wọkọ̀ ìdàgbà kó tó di pé orin tó ń wẹ̀ tó. ṣé o ti gbọ́ Táíwò jẹ́ ká fi sùúrù sí i. ẹ ṣe àdúpẹ́ àǹtí mi yẹmi sí máa pè mí ọlọ́run ṣẹ̀bà Kẹ́hìndé sọ̀rọ̀ wọ́n bá mi sọ̀rọ̀ béèrè ọkọ mi ọmọ mi. wọ́n mà dá lóhùn last week ló pè mí bóyá kó pè mí sọ fún pé mò ń jòwú tí ò bá pè mí mi rè ní ìpè ọ̀rọ̀ ló ti gbọ́ yẹn. àwọn bíi Tìmílẹ́yìn mi dà. Tìmílẹ́yìn ti lọ school Tìmílẹ́yìn by this time. ó mọ nǹkan tí mo tẹ̀lé sọ tó má ti di weekend wọ́n mọ̀ mi wá máa ṣe weekend lọ́jọ́ ó ti gbọ́ báyìí so ìwọ àtọkọ ẹ̀ lè ráyè parí ìjà yẹn finally. ẹ mọ̀ pé bàbá ẹ̀ láìkẹ́ kó máa ní fọmọ ẹ̀ lẹ́yìn. ní kí ni. ẹ̀rọ dáàbì tún lọ. so ẹ̀dẹ̀ ń lọ ẹ̀dẹ̀ tí ẹ wá sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ owó skul ọmọ mi. God kí ló máa ń ṣe ìwọ ọmọbìnrin náà ó ṣe látẹ̀lé wọn báyìí dúró eléyìí ni àfẹjọsọ̀rọ̀ owó yìí ìpè kò fún mi ní time di next month mo ṣàṣọ pé mo ṣe nǹkan lọ́wọ́ àbí ṣé tí n bá ṣe tán ṣé mi ní sanwó skul ẹ̀ ni kò fún mi time di next month wá sanwó ẹ̀. ṣé fẹ́ sọ fún mi pé òun ní 45,000 dání. now màá ní 45,000 naira lọ́wọ́ màá wá dá ọmọ mi sílé ìpè kò dúró di next month kó má lọ skul sórí pé you are insane orí ẹ̀ ti dàrú ẹ dúró irú ìyàwó wo ni wọ́n ṣé o fẹ́ máa tẹ́ mi ṣẹ́jú ọmọ mi ni ẹ o ṣàfihàn kí o gbọ́ ní bọ́ọ̀sì wa kó gbọ́ gbogbo nǹkan náà sọ yìí ẹ kí ló máa ṣe náà. Daddy, please pay my school fees. Ṣorí ṣe àfìgbà tí ó disgrace mi ṣe ju bébí mi. You are a disgrace. Baby, please come. You know what, baby? Ṣorí màá sanwó square. Just give me time. Títí wọ next month. Ṣorí tó bá dé next month. Kí ni o fẹ́ jẹ́ kí n wà fún ọtí láti ẹ̀? It's fine. That's all. ọkọ àgbọ́jú akọ ló ń wá ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáná ìmọ̀kọ́ ohun abáfipámú kì í bá nìkalẹ̀ èyí abáfẹsọ̀mù nígbà lọ́wọ́ ẹni. sísítà ṣẹ́wà òkè dírẹ́bà báwo yẹn èmi ni ìyàwó nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ tó ní mọ́tò tẹ wà ní ẹ̀yìn. ẹ ká sì mọ ẹ̀kọ́ tó bẹ ṣe wà pa báwo lẹ̀yin ṣe gẹ̀ẹ́sì. èmi ni sẹ́kẹ́tì ẹni. ìwọ lẹni ọlá. ó dẹ̀ máa ń sọ̀rọ̀ ẹ dáadáa fún mi o. mo ní special gift tí mo ti fẹ́ fún ẹ tipẹ́tipẹ́ mo ti ń wò pé báwo ni mo ṣe máa fún ẹ mo ń lọ pé bí mo ṣe wá rí ẹ lénìí mo aláìkó gbà wàá wá bọ́ọ̀lù ẹnu mọ́tò ilé wàá lọ sínú mọ́tò títì mi so that wàá tẹ̀lé mi délé gift tí mo fẹ́ fún ẹ màá lè fún ẹ. ẹ ṣe kí táwọn máa tẹ̀lé. no ṣé mo obìnrin sóbìnrin á lè máa gist. àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló ń sọ̀rọ̀ sí ìyá ọkọ ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn lógo ló kù àdáyé àfẹ̀mí. àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. apẹ́kọ̀ tó jẹ́ Madam. kò ní jẹ́ bàjẹ́. Madam. Yes, aunty. Ṣé wàá okay? Mo wà okay. Gift tí mo fẹ́ fi yín òun ni mo ń package lọ́wọ́. Ṣé ti gbẹ má bínú. Ẹ ṣé gan. Ẹ jọ̀ọ́ mà níbo ni ladies yín wà ń bí báyìí? Okay, ẹ jẹ́ kí n mọ̀ yín. Okay, ẹ ṣé mà.
Ṣé like be? Ó wà okay fún yín. Thank you. Olúwa ṣe o, àwọn tí ò kì í jẹ́ kó lọ́kọ̀ tó jèrè ọ̀fun. Fún ara rẹ̀ ló ṣe dájọ́ rẹ̀. Madam. Yes, auntie. Ẹ jọ̀ọ́, ó dẹ̀ ìpínlẹ̀kùn títí mọ́ mi, ẹ jọ̀ọ́ bá mi ṣí mà. Mo ń bọ̀. Okay. Madam, mú mi ẹ jọ̀ọ́. Pé ọkọ ẹ tó pè lọ jẹ́ ẹ kó wá ṣí fún ẹ because ó ti wà nínú cell mi sìn. What? So ẹ mọ̀ ti bí mọ́mí báyìí ni. Madam, ẹ jọ̀ọ́, mo lè kú sílé báyìí. Tó bá kú màá lọ jù ẹ́ sínú kànáà ni ojú kí pé dírẹ́bà wọlé kí n làgò mọ́ lórí ni màá wọ ẹ̀yìn méjèèjì sínú kànáà kò kú sóyè tó wọ́n gbà tó lò pé àbí. Ohun ìwé rẹ̀ máa rìn kí. Nọ́mbà ìfẹ́ mi. Hello. Ẹniọlá, ṣèbámọ́lá mo ròyìn for the past 2 hours wá ti driver kí lẹ́ wá ń dìlẹ̀ fún kí ló dé ẹ fẹ́ padà sọ́fíìsì ni. Ìfẹ́ mi, ọkọ mi olówó orí mi, ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀, Táíwò ló ń sọ̀rọ̀, Ẹniọlá kọ́ ló ń sọ̀rọ̀. Báwo ni fóònù sẹ́kẹ́tìrì mi ṣe dánwò ẹ̀? Ìgbà tí mo ń drive bọ̀ ni mo pàdé wọn ní Àmàlà junction. Ǹdẹ̀ láti park kí wọ́n tó wà ní mọ́tò ọkọ mi. Fine, ó dẹ̀ ni girlfriend ó dẹ̀ sọ fún mi pé òun ò ń ṣe. And ṣọmọpọ̀ ti máa ń dárúkọ ẹ̀ tipẹ́tipẹ́. Ó dẹ̀ tipẹ́ tí mo ti ní special gift tí mo fẹ́ fún. Ǹdẹ̀ ní kó tẹ̀lé mi wá ló dẹ̀ tẹ̀lé mi wá. So mo dẹ̀ ti ń fún ní gift yẹn sìn. Ó wà ní cell mi nínú toilet. Táyé ṣòwò òkè ṣàpẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí. Girlfriend ta ni ọjọ́ ni mo kọ́ cell sílé. Okay o, cell wà nínú ilé wa o toilet. O ti secretary ni wọ́n toilet. Yes. O ti secretary ni wọ́n toilet. Ìfẹ́ mi, inú ilé máa gbóná mọ́ ẹ. Ṣọ́tí bẹ́ẹ̀ ni, inú ilé máa gbóná mọ́ ẹ o. Ìwọ ọkọ̀bẹ̀ yìí jẹ́ níṣu. Ìwọ fi ọbẹ̀ yìí jẹ́ níṣu. Ìwọ wo inú ilé máa gbóná mọ́ ẹ. Máa wọ ní tí wọ́n máa gba ìwọ àti ẹ̀ lọ́wọ́ nílé mi. Ìwọ idiot yìí. Get out! Idiot. Wọ́n ṣàǹfààní ọkùnrin. Wo ìwọ wàá gba ibi tó máa kú sí nìyẹn. Ṣọ́tí gbẹ ẹyẹ lẹ́sẹ̀ ṣoṣooṣo yìí. Ẹyin tẹ́ kiri ibi tó dùn tó yẹ pé lẹ́nu máa fẹjú sí. Ọkọ mi ò wá jọ ilé mọ́. Ìwọ ló máa ń ra àmàlà fún. Tí ẹ bàjẹ́. Ṣọ́tí gbọ́. Táíwò. Ṣálẹ̀ sọ̀rọ̀. Mi ò fi bóun sọ sílẹ̀ ìgbà wọn. Má bínú, ó wà very important. Táíwò. Ṣùgbọ́n tí bá ṣe pàdé. Ṣùgbọ́n tí pé after tá pàdé, ọdún mẹ́ta la fi go out, 3 years la fi fẹ́ra wa as boyfriend and girlfriend. And over time yẹn kò sí anybody tó lè convince me pé ìwọ kọ́ níyàwó mi nítorí ọ̀wọ́n ìwà àtàwọn characteristics kan tí mo rí lára ẹ̀ mo lè fẹ́ nǹkan tó wá ń bọ́dà mi sí ni pé Táíwò tí mo mọ̀ as girlfriend that loving and caring Táíwò tí mo date tí tó fẹ́ is very different from Táíwò tó wá jẹ́ ìyàwó mi sí.
What went wrong? Kí ni mo ṣe fún ẹ? Mi ò ṣe anything fún mi. I love you. Ìfẹ́ tí mi àti ẹ tajọ ní síra wa nígbà tá a ṣe boyfriend and girlfriend. Ìfẹ́ náà ṣì wà kò kúrò. Nǹkan kan dẹ̀ mú kúrò. Táíwò. You love me? Yes. Onífẹ́ mi ló máa bú mi níwájú ọmọ wa. Onífẹ́ mi ló máa disgrace mi ẹni wà ló máa bá mi sọ̀rọ̀. Kí ló dé? Why am I a man? Mo sọ wá jẹ́ ọkọ tó yẹ pé tí bá close l'office gan, tí bá ń bọ̀ lé, tí bá rántí pé irú ìyàwó tí mo nílé fire ni ẹ̀rọ máa bà mí láti wá sílé mi. I'm too young for that. Wọ́n kí nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ náà. It's not good, kò dáa. Ó jẹ́ kí n wà happy rárá. I'm not happy with this marriage. Àwọn àgbàlagbà náà ló máa ń ní nǹkan tó bá fi sílẹ̀ nínú wúrẹ́ máa ń tó. Kẹ́ni wúrẹ́ náà bá tó ti tẹ̀mí lọ́jọ́ kí n ra gàbó nǹkan mi. Ọkọ mi, I love you. Báwa jẹ́ torí yẹn ni. Kí ló fẹ́ kí n ṣe? Ó ti nífẹ̀ẹ́ tó ní síbi ló jẹ́ kó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bá ti nífẹ̀ẹ́ ni pé di olówó tí wọ́n lè fi express ìfẹ́ ẹ̀ sí mi ni. Kò máa ṣe bí bó ṣe ń ṣe mí. Tó bá tẹ́ lọ́rùn, any problem continue. Okay, mo promise ẹ wípé mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Àwọn kó tó bá ti fẹ́ kí n ṣe ni màmá ṣe. Ní ọjọ́ kan. Àkọsílẹ̀ mi máa sọ ṣe àti ìṣòro. Adébáyọ̀, ẹ wò, ẹ má worry. Before the week runs out, màá make sure pé check yẹn dọ́dọ̀ yín ṣe gbọ́. Gbọ̀ǹkó tó ṣe pàtàkì jù ni pé àwọn supply yẹn ẹjọ́ torí àwọn customers mi, àwọn gan ti ń disturb mi, promise yẹn ṣe gbọ́ ẹjọ́. Madam, mo ti gbọ́ yín. Sure, ibẹ̀ ṣe ti promise pé a máa get check yẹn before the weekend. Mo fẹ́ kẹ́ mú ìlérí yín ṣẹ. I get, I know more pé tí business wa move forward. We need owó funding. It's a good thing. A lè deny yín long customer like ti jẹ́ ní company. So whether we like it or not, I might get on supplies in títí ọ̀la. Get kò sí problem pa yẹn. One more advice, ẹ má bínú. Ṣé bẹ́ẹ̀ ni pé ìwà nù oyún? Bẹ́ẹ̀ni. Really? Sherry, mo bá advice yín pé kẹ́ employ PA. Let's understand. Tí obìnrin bá ti wà nù oyún bẹ́ẹ̀, ó máa ń dá kó máa relax, I get. So that it's good for the mother and the child, the unborn child. I get, employ PA. Tí PA bá ti mọ bí gbogbo etí pé ẹ̀ ń wá sí company lélẹ̀ ẹ̀ ń lọ sí warehouse lọ́la and all those things, PA ló máa sáré kiri. Mr. Adébáyọ̀, in fact, you are such a caring customer. Actually, me not seeing look towards that. PA mi ti bá dé get ẹ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Màá mú wá síbi so that ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa bá mi kọjá fún ṣe ti bọ̀. Madam, tẹ́ bá ti get PA, ẹ jẹ́ kán mọ̀ lọ́fíìsì ń bí. Ọmọ máa attend sí. Ẹ̀yàn lè ní time láti tọ́jú ara yín àtọmọ yín. Ọmọ olórí burúkú yóò kọjá ní ìjà fún ẹ. Àṣẹ́fọ́! Àṣẹ́fọ́! Àṣẹ́fọ́ burúkú tó ṣe. Àtàwọn ilé máa ń gbẹ̀jọ̀ lọ́kọ̀ fún mi ní ọ́fíìsì mi náà. Ilé máa ń gbẹ̀jọ̀ lélẹ̀. Èmi ìbẹ̀rẹ̀ sí wọn ní ọ́fíìsì. Kò ní dá fún ẹ. Ṣé o ti gbé ọ̀nà sí? Mi ò fọkọ yìí, kọ́sọ́mọ̀ ọkọ yìí ni mo jẹ́. Ọmọ mi mọ̀. Inú mi. Tọ́jú mi wọlé. Ẹ̀jẹ̀ yóò ṣùgbọ́n tẹ́wọ̀ ọtí bẹ̀rẹ̀ lẹ́nu. Ẹ̀jẹ̀ wọ́n lè ṣe. Tí ó bá sí ọkọ̀ láàrin wa àti ọmọbìnrin yìí ò ní wá bẹ́ẹ̀jà níbi tó máa bẹ́ẹ̀jà tó máa bọ oyún inú ẹ jẹ. Mo pé mi ò kí ń rìnrìn kùnrin, iṣẹ́ mi àtọkọ mi ló jẹ mí lógún, mo fi ìyọ́nú Ọlọ́run bá bẹ wá lè jọ. Lọ́ládé, nǹkan kan dẹ̀ wà tí mi ò dẹ̀ sọ fún ẹ láti jọ́ tèmi àti ẹ ti ń fẹ́ra wọn. Ìjọba nǹkan náà ni. A dà fún ẹ. Sórí tí èèyàn bá gbé oyún ọmọ àlè wá sínú ìdílé wa, ìdílé tí wàá gan ni mò ń sọ o. Tó bá gbé oyún ọmọ àlè wá tó wá máa fi pé oṣù méjì gbáko, oyún yẹn gbọ́dọ̀ bàjẹ́. Àṣírí ti wá tú. Èmi kọ́ mo lóyún, wọn ò lè gbóyún ọmọ àlè wá sílé wa. Má jẹ́ kí àwọn má jẹ́ kọ́ ọ̀dẹ́ bọ̀ wá, má yẹ kọ́ bá wa dá sí. Ẹ lóra máa lọ. Má bẹ̀rù ọdún báyìí o. Lọ́wọ́ bí ẹ ká àkókò. Wálé. Ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ níjẹta yẹn, o ò máa rẹ́sì kankan fún mi. Àǹtí mi, ọ̀rọ̀ tẹ́ bá mi sọ mo gbọ́, mo dẹ̀ ti ṣàlàyé fún òun náà. Bọ́ńkọ́ tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi, òun náà ń prepare bí mi náà ṣe máa wálé ni. Ẹ̀wọ̀n pọ́kọ mi ó kẹ́ fún mi, kò lè gbàgbé mi síbí báyìí. Àǹtí mi ẹ ní sùúrù fún wa, ṣe ti gbọ́. Òun náà ṣọmọ bẹ́ẹ̀.
àǹtí ẹ káàsán. Báwo ni? Ọmọ mi ń sùn ni. Àwọn sùn o. Ọ̀rọ̀ ẹ la ń sọ lọ́wọ́ tó fi wọlé o. Really? Ẹ̀jọ̀ àǹtí ṣé mo safe? Kò sí problem. Adéròrò. Come to daddy. Uncle mi, kí ló máa jẹ? Oúnjẹ Aisha, wo Aisha bá àwọn nǹkan tó wà light. Rabi spaghetti. I miss you. Mr. G. Àti ìwúlò. Stop. Agere. Àti bọ́ọ̀lù àárín. Ẹ wo, a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́. Mo bá ya ìsọ̀rọ̀ kan nípa ẹ̀. Èsì ọ̀rọ̀ yẹn ló ń fún mi tó ló ní kó ń ṣe sùúrù. Wọ́n á ní ṣó mọ̀ pé téèyàn bá pẹ́ lórí mi, èṣìkéṣì máa bá níbẹ̀. Mi ì dẹ̀ fẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀. Ẹ wá àǹtí, gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ pátápátá ló yé mi. Àti tẹ́ ẹ̀ tí ì sọ gan. Èmi náà mọ̀. Ṣẹ́rí àbúrò yẹn ò ṣe girlfriend mi mọ́. Ìyàwó mi ni. Nǹkan tó ti mú bímọ fún mi. Mo mọ̀ pé by right kò yẹ kó wà lẹ́yìn. But for a little while ni ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ó ní àwọn nǹkan tí mò ń ṣe. Soonest mo promise yín pé màá wá gbéyàwó mi kúrò ń bí lọ sílé wa. Ṣẹ́rí gbogbo sùúrù tẹ̀tí ní fún wa yẹn. Ẹ jọ̀ọ́ àǹtí. Ẹ̀kọ́ tó ní for a little while. Ṣé gbọ́? Mo promise yín pé very soon everything will be resolved, Chibo. Ọlọ́wà, dájú Tolújọ ṣàánú mi. Jọ̀ọ́ torí Ọlọ́run ló bá kí lọ jọ ṣàánú mi torí Ọlọ́run. Dájú Tolú ẹjọ́ torí Ọlọ́run. Lọ́nà bí lo tún dúró ṣe. Ẹjọ́ torí Ọlọ́run. Kí n jọ́ torí Ọlọ́run. Ẹjọ́. Torí pé ayé ẹ̀ ti bàjẹ́ pẹ̀lú ojú bẹ̀rù. Ẹjọ́. Lọ báyẹn. Wọ́n ta kí ló ṣùgbọ́n bá yí ẹ̀ ti bàjẹ́ mo ṣe ń wẹ̀ ẹ́. Mo ní kó jáde kúrò nílé mi. Ṣé dandan ni? Ṣé dandan ni? Mo ní mi ò fẹ́ mọ́. Mi ò fẹ́ ẹ mọ́. In fact òórùn ó ti ń rùn sí mi. Ó dàbí ọ̀bẹ tó ti bàjẹ́ tó ti bú tó ti wà ní láti bí ọ̀sẹ̀ kan tí wọ́n rí ṣe kọ́kọ́ sí. Wo lórí burúkú jàtijàti dúró orí mi tẹ̀ ti dàrú yé. Dúró kí ni mo wá dé dúró irú ọ̀dọ̀ ìwọ yìí. Ṣórí ti máa ń wẹ̀ báyìí. Tí máa ń wẹ̀ bí mo ṣe ń wẹ̀ yẹn mò ń wẹ̀ bí ẹni pé mo mú ọmọ sí mi ni ó ti darúgbó. Ó ti darúgbó máa lọ. Láti Tolú ẹjọ́ torí Ọlọ́run. Yóò dẹ́rù títọ́ mọ́ ẹjọ́ nítorí Ọlọ́run. Kí ni mo ṣe fún ẹ̀wọ́ ọmọkùnrin? Kí wo títọ́ mọ́? Mọ́ ọdún tó ti bọ́ mọ́ wá. Mo mọ̀ bóyá ọmọ àlè ni. Mo mọ̀ bóyá ọmọ àlè ni. Láti kékeré ni wọ́n ti wo àkànṣèjáyé mi. Tí wọ́n lè ti sọ fún mi pé ọmọkùnrin máa kọ́kọ́ bí. Ìwọ wá lọ bí obìnrin fún mi. Ọmọ àlè ló bí ọmọ àlè. Olórí burúkú máa lọ. Sori ṣé bí o ṣe rí lè gbà tí mo máa fẹ́ kó ṣe bó ṣe rí lélẹ̀ ó dàbí wèrè ó dàbí kíní mo wá tún ẹ ṣe tán wo bó ṣe rí wo bó ṣe ní wọ local girl local kí ni mo wá dọ́dọ̀ ẹ kí ni mo wá dọ́dọ̀ ẹ tọwọ́ slim girl wà lẹ́nu wọ́n máa lọ jẹ́ kí n ṣayé mi ọmọ pọ̀ngbòrò wèrè ó mọ̀ bí àwọn ṣe rí nígbà tí mo máa fẹ́ yẹn yes màá tó wá dá padà síbẹ̀ màá dá ẹ padà sí ẹ̀sìn àárọ̀ màá lọ gbé ásìdì nínú ẹ̀sìn màá dà sí ẹ lára màá bá àwọn ẹ̀jẹ̀ nǹkan tí mo fọwọ́ mi túnṣe yẹn màá dàrú lẹ́nu ó ṣí èrè. Ìwọ ọmọkùnrin wo ẹlẹ́dàá mi máa dà fún ẹ ṣó ti gbọ́ oríṣẹ́ méjì máa dà fún ẹ. Olórí burúkú mo ń gbọ́ tó sọ ẹlẹ́dàá sí ṣé ẹlẹ́dàá sí ẹni máa sùn ní ayé òní dá ó ṣì wo bó ṣe là àlọ́ àmìlámì láàrin ẹni kan ráfẹ́ wo lórí burúkú jàtijàti ṣé èmi ò tẹ my God tí mo rí àwọn ọmọ tó sílẹ̀ mú wo bó ṣe lọ yẹn mi tẹ̀ fẹ́ dé mọ́. Ó tún lọ fẹ́ lọ bá ó fẹ́ lọ bá ìyá ọmọ àṣírí ẹ̀ ti túbọ̀ bí má lọ. Kí ló rí? Mo ní kí lọ pé ìyàwó ẹ̀ bó ti mọ̀ ṣọ́rọ̀ pé mi mọ̀ kó ti bímọ ni. Ó mọ̀ pé mo ti bímọ. Lóòótọ́ ni mo ti bímọ síta ṣé wo ò mọ̀ kọ́ tó máa sọ fẹ́ni tó bímọ síta ni ẹni ẹ̀kú ewu ọmọ o Ọlọ́run á wo ó wá ń ṣépè kò ní da fún ẹ. Ní jèrè ọwọ́ ara ẹni máa fi gbé sí. Èmi ò ní jèrè ọmọ. O ò ní jèrè ọ. Ṣé àwọn òbí tiẹ̀ ń jèrè wọ báyìí? O ò jèrè mi lọ fẹ́ mi. Wọ́n ò jèrè mi ni mo bí lọ fún ẹ. Mo ò mọ bí ṣe fẹ́ ẹ̀ mistake tí mo ṣe yẹ ẹ̀mí nìyẹn mo ò mọ̀ bólókùnrin lò fún mi mo ti máa níyàwó tó ẹgbẹ́ nínú ilé mi kí tó jẹun máa sanwó kí tó wẹ̀ máa sanwó kí tó bá ìyàwó tèmi láṣepọ̀ máa tún sanwó ṣé rọ́ọ̀tì ló wá ṣe ń lẹ́mìí ní àbó wá fẹ́ mi kò dẹ̀ ní dá fún ẹ kò ní dá fún ọ̀tọ̀ ni ẹ. màá lù ẹ màá lù ẹ màá lù mọ fámìlì mi èmi bá ní màá lù gbogbo wèrè tá a gbọ́dọ̀ màá lù. Kí ló ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ báyìí wọ̀ náà ọ̀nkú nífẹ̀ẹ́ mi kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Táíwò nsìn. Ta ni Táíwò táwọn àbí wèrè tó bá bọ́ mọ̀ kọ́ tó ṣe ètò ìbèrè lọ́wọ́ wèrè àbúrò àbí kejì ẹ̀dẹ̀ ni. Ọlọ́run àṣẹ wẹ̀rẹ̀ wá sí ṣe kẹ́kẹ́ fún mi máa fẹ́. Wọ́n àti ìyá àtàbúrò àtàwọn mọ̀lẹ́bí ẹ̀. Orí bá kú ẹ̀wọ̀n
ti tilẹ̀ kú bọ́ mi ìwọ ọmọdé wa ní idiot ẹni kò ṣe rí ọlọ́run ẹ̀jẹ̀ ti lọ. ìwọ ọmọkùnrin mi ò ní gbà ọ́ ó fi sílẹ̀ ọ̀nà nífẹ̀ẹ́ mi inú náà ní gbà wá ní mi ò ní gbà nífẹ̀ẹ́ mi ilé mi ti dá ilé mi ti dáná. ọ̀tọ̀ nìkan tí mò ń bá bọ̀ ọ̀tọ̀ nìkan tí mò ń bá Kẹ́hìndé kí ló ṣe o. dáàdì Tolú ti lé mi àti Tolú kúrò nínú ilé atúnika wá bíbá mi ìtumọ̀ pé wàhálà ni màá tún wá bá. mo máa ní ìdá bọ́wọ́ ọkùnrin o ẹ̀yọ́ ọkùnrin ẹ̀ ní sọ́rí ilé o. bébí bí sọ́rí já wọlé ẹni ìdájọ́ fún mi báyìí ó lè ti fún mi ìmọ̀ tó fẹ́ dúró o. Iyọ̀ ọkọ mi. Ẹ kú jókòó mọ́ mi. Àǹtí ọ̀sẹ̀ ẹ kú jókòó. Ẹ wò mọ́ mi. Ẹ̀wẹ̀ má bínú oúnjẹ yín máa tó rẹ́dí sí i o. Mọ́mì Junior ń sùn ní ẹ̀mí ìgbàgbé wá kí n. Bẹ́ẹ̀ni màá sùn gbà tó ṣe pàtí nǹkan jù. Wá tó lọ màá rí. Ẹsẹ̀ tí lè lọ ẹ wò àǹtí tó yọ sí kẹ́ tó lọ èmi àti gist wà. Olórí burúkú wo lẹ ń sọ? Ọ̀rọ̀ wo lẹ ń sọ? Kí lẹ ń sọ? Mọ́mì kò yẹ kó jẹ́ yìí. Ẹ ti wá sọ̀rọ̀ ayín dìyà ọkọ̀ Bọ́nfìtà. Ẹ ti tọ́jú ọ̀la yín. Àǹtí, ẹ̀yin ò mà tí ì rọ́kọ fẹ́. Ibi ìjókòó mi ò kì í ṣe tiyín. Ọlọ́run tí ìpèsè ọkọ ti ní fún yín o. Ṣòro òun lè wọ́n dì sí ìfẹ́ ni. Mọ́mì, ibi ẹgbẹ́ jókòó sí kò yẹ kó máa bá yín nínú ibi báyìí, mọ́mì. Wo ó ti tú ẹ níbi tó dé yìí. Ta ló bá sọ? Òun sọ fẹ́mi wípé ibi ìdọ̀tí níbi tẹ́mi wà. Nínú ilé ọmọ tèmi lèmi wà níbi ìdọ̀tí. Níbi tí mo mọ̀ wípé ó máa ṣe mí láǹfààní tó fi ọkàn ọmọ mi balẹ̀ lọ́lẹ́mi wà níbi ìdọ̀tí. Ìwọ ti gbàgbé gbogbo ìwà tí wọ́n wù sẹ́mi ni. Gàrí lẹ̀ mú ni. Gàrí ni o. Mọ́mì tí ò ń ṣe pé àwọn olóúnjẹ ń lé. Èmi ò lè sanwó ni, èmi ò lè sanwó ẹ̀rọ ńgbà tí bá tún jẹun tí bá tún ní máa sanwó. Èmi ò lè sanwó ni, ìyẹn mo ṣe gbé gàrí yẹn dání láti. Kálejò má lè wọlé kán bá yín pẹ̀ mú gàrí. Ṣé fẹ́ sọ mí lẹ́nu ni mọ́mì kò dá báyìí náà. Wọ́n á ti mọ̀ pé ó wù mí mo ṣe mú. Ìgbà náà mo ti gbọ́. Mọ́mì ìgbà wo lẹ ń lọ báyìí? Ó yìí dọ̀la ò torí máa dúró dọ̀kọ̀ ẹ̀ tó máa fi dé lálẹ́. Mọ́mì ẹ̀ nílé lọ láàárọ̀ ọ̀la o nítorí pé èmi ilẹ̀ máa lọ. A ní àwọn àlejò. Yàrá ẹ̀ tẹ máa ń sùn sí yẹn gbọ̀ngàn làwọn àlejò yẹn wà. Kò sí wàhálà ebi pálọ̀ wà bẹ́ẹ̀. Èmi á sùn pálọ̀ ebi lè tèmi àwọn làlejò mi ò ṣàlejò. Mọ́mì ẹ̀ lè sùn pálọ̀ lè sùn pálọ̀. Tálejò bá wọlé tán bá ba yín kọ́ ṣé fẹ́ kọ́ máa bú mi ọkọ máa bọ́kọ mi ni lè sùn bẹ́ẹ̀. Ó ti yẹ mi gbogbo màmá lọlé tọkọ ẹ bá dé kò ní kó pè mí lórí aago. Táìmù tí ń lọ ẹ̀wò déètì ojú ọjọ́ tí ń wálẹ̀ ni mò ń sọ ń kékeré wá títí kẹwàá máa lọ torí ó dọ̀. Orí yẹn sọ èmi náà bá ti mu gàrí tán sì màmá lọ. Màá sì yẹn jẹ́ kí mi lọ dúró ta. Aya mi. Kí ni ilẹ̀ wa kọ wa? Mo ń wù ẹ́ torí pé òní ìyá òní bàbá ni mo ṣe ń wù ẹ́ pọ́ mo kú ọ̀run ní ẹ̀. Ó wá sọ̀rọ̀ ẹ di bàbàrà. Wo má jẹ́ tó gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ mọ́. Lọ bú àbí jókòó sí. Wo ilé ọmọ tèmi rè. Ìyàwó àbí kí ló pè torí wo kì í ṣe ìyàwó mi ò kì í ṣe ìyàwó mi ọkọ mi ò lè fẹ́ mi ìdẹ gbà ẹ́ níyàwó mo fẹ́ wá sọ fún ẹ ní wákàtí wípé gbàdí tẹ́mi táwọn bá ṣe tó pẹ̀lú ẹ wàá sáré kábàkàbà gbogbo yín ẹ̀ ní dúró wò tán. ẹ máa sọ̀hún àwọn wo ló máa sáré kábàkàbà mi ò fẹ́ dárúkọ àwọn tó ní ẹ̀ nítorí mi ní respect tó ń kọ́ mi ìyá mi kọ́ mi gan jẹ́ wá sọ fún ẹ ṣọ́bọ̀ kó ti ṣe mistake báyìí mistake tó ṣe ní ayé ẹ ni pé ó wá sílé onílé ṣé lè tiẹ́ débì mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣọ́bọ̀ kan tó bá máa wọ̀n fún ẹ sìn ṣọ́bọ̀ pé ọ̀pá ẹ̀ báyìí ó máa gùdé lọ́kọjá ni ó máa kú sẹ́wọ̀n gbére ní bó ṣe wà tóró kọjá yẹ débi ni ṣé wo ti gbàgbé tí wo bá gbàgbé mi máa rún ẹ létí
ṣé o dẹ̀ mọ̀ yín pé orí ọ̀rọ̀ tí mọ́mì sọ kalẹ̀ yìí ṣé o mọ̀ pé mo wá bẹ ẹ́ lẹ́jọ́ kìíní àná. bí mọ́mì ṣe sọ yẹn bí mo sọ náà yẹn sọ mọ́mì ò parọ́. ọ̀rọ̀ yẹn kù díẹ̀ káàtó ẹ̀yin náà máa bímọ ọkùnrin ẹ̀yin náà máa bímọ ẹ̀yin náà máa lọ lé ọmọ yìí. kí ló dé ó dẹ̀ ń sọ mo dẹ̀ ń wú ó dẹ̀ ń tẹnumọ́ kí ló dé kí ló pẹ́ pẹ̀lú títí èmi ìwọ ọmọbìnrin ó ní fún àmọ́ mi sọ̀rọ̀ mo ní bẹ́ẹ̀ ni kí ló bá kí ṣe. ṣé ilẹ̀ fẹ́ sọ fún mi bí mo fẹ́ ṣe inú ilé mi ni tí yóò sọ̀rọ̀ tó wá bá mi sọ yìí ó pọ̀ ju ẹnu ẹ lọ. ẹ̀mí ìwọ oníjà fún ẹ nígbà táì kò ní dà fún ẹ ṣé wàá fẹ́ jẹ́ bẹ́ẹ̀. mo ló máa tó yí ẹ ìwà jẹgbẹ́ ó máa tó yí ẹ kó má dà fún ẹ. ẹ̀mí olórí burúkú ọmọbìnrin yóò máa jọra àbọ̀dá mi o. lẹ́yìn ìgbà yẹn kọ́. ṣọwárí ẹni tó ṣu ló gbàgbé ẹni tó kò lè gbàgbé ọmọ tó máa ṣe fún mi ń sìn tó bá ti fẹ́ wà láàrin ayé ẹ̀ kó yá gbé bàgì ẹ̀ sìn kó gẹ́rà kúrò níbí. èmi Táíwò lẹ́yìn bẹ̀ sí bá bá ẹbí tó wà yẹn èmi ni àgbà ìgbàlẹ̀ torí mi ò ṣe lé ẹ̀. ókè mo ti gbọ́ àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀. gbé bàgì ẹ̀. wo ìwọ wàá sáré kábàkábà ìwọ náà ẹ̀mí yóò gbé. irọ́ ló máa bá ìyàwó lọ tàbí. wọ́n ṣàní sùúrù kí ẹni kan lè gbé ìwọ ló máa mọ̀ pẹ́ mi ẹ̀ òru nǹkan kan rárá. wọ́n ti dákẹ́ tí wọ́n dákẹ́. ibi tó bá wà lẹ́nìí wo ọmọ yìí máa rìn fún yín. kò sí nǹkan kan. ìyàwó mi lọ́dún sáré ọjọ́ ẹgbẹ́ tí ó ṣì dànù ẹ̀sọ́ lórí kò sí mẹ́mẹ́ tó bá fọmọ tẹ̀lé wọn. ìdí ọmọ máa ṣe. alára gbígbóná bó ṣe ń bá kọjá ló sọ̀rọ̀ sí ìyá ọkọ ìjà níṣà lójoojúmọ́ rántí pé ìgbẹ̀yìn ló ń dolókun àdáyé àbẹ̀mí. ọmọ Kẹ́hìndé gbẹ̀gùn ṣọ́ àpò yá small abúlé tí mo gbé ni lójú ẹbí ìgbà tí ẹ pé bóyá mo ní skeleton kan nínú compound tí mi fẹ́ kí kò mọ bíbá ẹ. ẹ̀gbọ́n báwo ni professor ti sọ sùúrù tẹ́rí yẹn ó lè sọkún tàjínà ṣe bí àdúrà. ọmọbìnrin tí máa sọ fún ẹ Kẹ́hìndé. ṣe rí ẹ̀gbọ́n mi tẹ́ ń wò yìí ní tó bá máa ṣe òun ló máa ṣe inú mi lè dùn mo ṣe rí yín lé ní tó pé mo ti ń wá èèyàn pé ẹ jẹ́ kí ìyàwó tiẹ̀ máa bọ̀ nílé kò ní jẹ́ èmi náà ní gbogbo ìgbà ni màá máa wọ kíṣìn máa dáná fún yín máa ṣe gbogbo ẹ̀ in fact mo rí yín lé ní ìbáyìí inú mi lè dùn. anyway mo ti mọ̀ pé ó ń bọ̀ lẹ́nu mo dẹ̀ ti lérí pé ìjọ kejì tó bá ti kọ́kọ́ délé mi báyìí ó ní láti pò ata sí mi lẹ́nu ìjọ yẹn so now drop your bag and go into the kitchen okay so lọ sí níta máa yẹ fún wa. ṣe ni kẹ́kẹ́ bẹ́ẹ̀. ṣé kí ló mi wá sí i. pé wàá ló mi bá ṣe ní kẹ́kẹ́. níbo ni kitchen. kitchen ni ibi bá right. mo ń bọ̀ sá. mo mọ̀ tó máa ṣe wà lẹ́. ìyàwó tó wẹ̀. bí birthday mi àti Táíwò kò 2 weeks ń sìn. ọmọ àṣẹ ìṣègbè láti celebrate ẹ fún yẹn ni kò sí problem sọ fún Táíwò. àwọn ìtẹ́ ìbò expect ẹ̀rọ máa bá ẹ lọ́jọ́ yẹn máa rí sọ fún Táíwò kókó máa wọlé kó fọkàn máa rẹ ó ti yẹn sọ. èmi gan tiẹ̀ mọ̀ mo mọ̀ pé o gbọ́dọ̀ dùn mí ní. kò sí wàhálà èmi gan ọjọ́ bí mo fi ṣeré o. tí o mọ̀ ní wípé Ọlọ́run ló lè sọ ohun gbogbo. Gbogbo bí fún mi, Ọlọ́run gbogbo bí fún mi. Ọmọ ayé fẹjọ́ mi sùn, ọmọ ayé fẹjọ́ mi sùn, gbogbo bí fún mi.
mẹ̀sáyà o dádì. Bó bá bá mi ṣe máa dúpẹ́ o mẹ̀sáyà. Bó bá bá mi ṣe máa dúpẹ́ o mẹ̀sáyà. Ọba alágbàwí ẹ̀dá mẹ̀sáyà. Dákun má má dá mi lọ́rọ̀ mi láyé mẹ̀sáyà. Ayé mi máa má mọ̀ bàbá ọmọ mẹ̀sáyà. Bàbá 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 mẹ̀sáyà. Bàbá 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 mẹ̀sáyà. Èjì rẹ̀ mò ń bọ̀, mo ní pé ojú ilẹ̀ obìnrin. Etí ilẹ̀ obìnrin. Ó jẹ́ sọ́pọ̀tà rẹ bẹ́ẹ̀. Bóyá kò yé wọn bó jẹ́ kó yé wọn mọ́mí dáàdì sísà. Etí ilẹ̀ obìnrin. Kíni ojú ilẹ̀ obìnrin. Alright, òkété léjì rẹ̀ ti kù. Kò sí jábọ́ lọ́lá ọlọ́run lọ́lá Elédùmarè o. Ojú ilẹ̀ obìnrin. Eléjì rẹ̀ etí ilẹ̀ obìnrin. Sá ojú ilẹ̀ obìnrin. Etí ilẹ̀ obìnrin. Ìyá ìbejì ẹ tọ́jú àwọn ìbejì rẹ̀ oníjọ bí ọmọ méjì wọn la láyé sí kí ọmọ onímìlẹ lójú orogún ìmọ̀ràn lójú ìlànà onímìlẹ lójú orogún ọmọ méjì ní ejìrè ó sọ ní alájùsàdọ̀ ní máa ṣọ ìgbà méjì rẹ lórí àlùmọ́ ìgbà méjì rẹ lórí àlùmọ́ ọdún bàbí ó àyà òfò ní olóko nílé ọ̀rọ̀ wà lọ́nà ẹdún jọ bí ọlọ́rẹ̀ àyà mi ní o àyà mi ní jòkó lọ́wọ́ ẹyẹ kì í sọ pé báyọ̀ ṣé mi lọ mọ táwọn bá yọ mi aláwọ̀ sátìrì ní tóró tó kólé padà ọwọ́ mẹ́sàn-án lè wọ́n lànà ìṣòro tó bá òdodo táìlò ní ìṣòro ibẹ̀ ẹ̀kọ́ mo fẹ́ lò ní sí ẹ̀yẹ lẹ́gbẹ̀ ibẹ̀ ẹ̀kọ́ mo fẹ́ lò ní ti fẹ́ lò wé ṣé mi lọ mọ táwọn bá yọ mi aláwọ̀ sátìrì ẹni tóró tó kólé padà ọwọ́ mẹ́sàn-án lè wọ́n lànà èmi nígbàgbọ́ nǹkan wípé iṣẹ́ tá a bá gbéràn yàn àbí nǹkan kan tí ẹ̀dá kan bá ṣe àbíràn lọ́wọ́ a kàn fi ẹni yẹn ṣe sábàbí ni mo rí Kẹ́hìndé ohun mi mo jẹ́ kó mọ̀ ẹ́ pé bí ṣe wà èmi ti bímọ rí o ṣùgbọ́n nílé tí mò ń gbé bàbá dágbé ni mí. Uncle Taiwo ẹ má ṣe gan ìkejì mi tó jẹ́ pé kò fi ọjọ́ kan báyìí rí ìdùnnú nílé ọkọ ìgbà tó kọ́kọ́ sọ fún mi pé àwọn máa ti rí nǹkan tí mo fẹ́ fẹ́ mú ní ta ni ó ní married man because Kẹ́hìndé máa ń sá fáwọn ọkùnrin tó bá bímọ ìgbà tí mi àìtẹ̀lé wà àti sísá ò ti marry wọ́n sọ fún mi pé láyé mi lè fẹ́yàn tó ti bímọ inú mi dùn Uncle Taiwo àsìkò tẹ́ fẹ́ ìkejì mi ó máa sọ yín sóró níwọ̀n ìgbà yìí tí Kẹ́hìndé tó dẹ̀ dẹ́sẹ̀ wọnú lẹ́yìn tó di ìyàwó yìí gbogbo dáadáa tẹ́ tí ń retí ti fẹ́ ti tẹ́ ẹ̀kọ́ àdúrà tí a sì dúró náà báwo ni ọ̀rọ̀ ìwà àtọkọ ẹ̀. wo mo ti gba kádàrá mi ọkọ mi ti níyàwó ó dẹ̀ ti bímọ fún kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe. tó ẹkúndé làkàrà lé ẹ káàbọ̀ ní tèrò ọ̀nà gbogbo ojú tó ń wò mí ojú yín ò ní fọ́ gbogbo etí tó ń gbọ́ mi etí yín ọ̀mọ̀ ní di láṣẹ ọlọ́run ọba mi òkè
orí ètò àwòkọ́hà òun náà la tún ti dé lọ́jọ́ tòní o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ètò wa àwòkọ́hà ni fún àwọn àǹfààní ẹ̀yin tó jẹ́ pé àkọ́kọ́ rẹ̀ tẹ́ wo ètò wa ètò àwòkọ́hà láti iléeṣẹ́ Twins International Television àwòkọ́hà ẹ̀rí ní ìsìn lágbára Ọlọ́run àbúrò ní ìṣẹ̀lẹ̀ sí ọyẹ bá ń gbé òkè. gbogbo èèyàn olówó ayé gbogbo èèyàn alágbára ẹ jọ̀ọ́ ẹ dìde sọ̀rọ̀ mi. tani mo wẹ̀ ibo ló ti kà àdánwò tó tó lè. wọ́n ní mo nílò 10 million naira láti fi ṣe ẹsẹ̀ yìí ìpè tí mi bá dẹ̀ rí owó láàrin oṣù kan ìpèsè bá di gígé ẹjọ́ torí Ọlọ́run. ayé mi o. ẹ jẹ́ kí n ṣe fún yín kẹ́wọ́. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ò léèyàn mọ́. wo ọkọ mi náà tó ń ṣeré ẹ̀ mímọ̀ pé òun náà máa tó kan àgbákò tiẹ̀. bàbá Tolú ṣaláìlé Bọ́lájí sweetheart 10,000 lóbi tó bẹ́ẹ̀ dé. ẹlẹ́dàá ọmọ mi ò kò mo ti ẹ̀rọ pé ẹlẹ́dàá Tolú ò lè sùn ẹlẹ́dàá ẹ̀mí fún ara mi gan ò lè sùn. ó mọ tuntun gbogbo àwọn obìnrin olórí burúkú tó ń kó káàkiri yẹn nísìn àbẹ́bìnrin kan lè rí gbogbo abẹ́ tó ti jẹ kọ́nà níbo lẹ́yà ẹ̀ ti dé wọ́n sì máa gé ẹsẹ̀ méjèèjì. kò sí bá ó ṣe ṣe bolo kó márùn bẹ́ẹ̀ ọkọ ìyàwó olójú kòkòrò ó lékú méjì òfò ló wá mú nígbẹ̀yìn o. ẹ pẹ́ fún wa wọ́n ní ẹnu àgbà ni obì ti máa ń gbó gbogbo ẹkú sọ̀rọ̀ yín mà. ẹ ṣé mo dúpẹ́ ojú òní tí ẹ ṣe wọn àná mi. yes ma. èjìrè òyìnlá ọba ọmọ wẹ́wẹ́ lójú orogún èjìwòrò lójú ìyẹn. kò sí bó bá ti dé ó ti dé náà nìyẹn kò sí ní ta fẹ́ ṣe sí i. ohun tí ò bá yìí dé la máa ṣe kàràkàtà kèrèkèkè gbàgbàgbàgbà ṣùgbọ́n tó bá ti délẹ̀ àfi kéèyàn gbà fọ́ lọ́hùn àkọọ́lẹ̀ ẹ̀dá ò ní tà sí bọ́lọ̀ ṣe pèrìn àjò yín nìyẹn mo fọ́ lọ́hùn bẹ̀ mo fẹ́ kó fọwọ́ wọnú o ti gbọ́ Lọ́ládé. Ma. kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì síwájú ìyáálé ẹni o èèyàn dẹ̀ kí n kéré nídìí nǹkan ẹ̀ òun ló ní nǹkan ẹ̀ kò tó dé ṣùgbọ́n mo gbà ládùúrà lágbára ọlọ́run àṣeyín lọ́rẹ̀ ara yín èèní wára yín tí o Olúwa bá mi máa gbé o ìjẹ́rẹ́ mi fàyàwó ẹ̀ wọ́ra. Lọ́ládé ìyàwó mi ìfẹ́ mi ó mójú lọ sọ́jà o wọ́n á mú nǹkan tó dáa ọmọ tó pupa tó fọ́ ẹ̀ báyìí. One of my people any taste from time now. It's the natural. Èmi dídùn ìwọ pupa kí ló fẹ́ wà lọ síta. Lọ́ládé àsìkò tó wọnú ilé yìí ó máa tù wá lára o. Àmín. Gbogbo nǹkan tó ti ń da nínú iṣẹ́ ọkọ mi ìkọ̀kan ò ní bàjẹ́ o. Àmín. Gbogbo nǹkan èmi náà tó dẹ̀ ti ń da kò ní bàjẹ́ o. Àmín. Mo fẹ́ wọlé nsìn kí n lọ bu omi kí n fi sẹ́sẹ̀ ìyàwó mi. Mo ì máa ṣe ń lọ Yorùbá nìyẹn. bẹ́ẹ̀ni o kárí. Akọ mi o. O kárí o èjìrè òyìnbá ọmọ oṣù ọkọ mi tó ẹni tá a ti rò pé bóyá máa bá kìíní abẹ́rẹ́ ìrọ̀rùn ní gbogbo ẹ̀ bá dé. adúpẹ́ lọ́dọ̀ sínú ẹ̀ ṣe rí lórí tó ti ṣe ẹ̀ ti gbọ́ má ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀ ti gbọ́ ọmọ ìyáálé ẹ̀ ní ìyáálé o ẹ ṣeun ẹ kú jókòó àná mi ẹ ṣe mo dúpẹ́ àná mi. ẹ ṣe pẹ̀lá kẹ́hìndé àǹtí mi ẹ ṣe mà. kò tó pẹ́ nìkan. àǹtí mi kẹ́hìndé ẹ̀rí ilé ayé mi bẹ̀rẹ̀ ṣé ibi tí mo bá yé mi dé
Táyé ó ti gbàgbé ìkìlọ̀. Arábìnrin, ẹ má bínú o. Dáwà. Bẹ́ẹ̀. Ẹ má bínú o. Ẹ jọ̀ọ́ ṣé ọmọ méjì ni yín? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀. Bí mo ṣe kọjá lára yín lẹ́ǹkan, a mú mi rí nǹkan kan. Ẹ jọ̀ọ́, ta lọmọ Kẹ́hìndé nínú yín? Èmi gangan rẹ̀. A rí pé ọ̀rọ̀ ọlọ́kọ́dé yín ewúro ni. Tí a bá fi ewúro sẹ́nu, ó máa ń korò ni, ṣùgbọ́n adùn ló máa ń jẹ́ nígbẹ̀yìn. Adùn lọ̀rọ̀ ọlọ́kọ yín máa jẹ́. Kẹ wá fi ẹ̀mí ìkíyèsára kẹ fi sí ọ̀rọ̀ ọlọ́kọ́dé yín ní ọjọ́ iwájú. Ẹ má gbàgbé o, ṣùgbọ́n àlàáfíà ni fún yín. Àǹtí mi Táyé, a rí pé ọ̀rọ̀ ọlọ́kọ́dé yín náà ó dàbí oyin. Kí oyin yẹn kí ó wá lè bá yín kalẹ̀, ẹ má fi ìwà ara gbígbóná àbí àfẹ̀mí èmi nìkan, nítorí kí ọ̀rọ̀ yín kó má bàa jẹ́ àbámọ̀ fún yín nígbẹ̀yìn. Ẹ jẹ́ ká gbàdúrà. Torí ibi tí ìgbóná ra sọ̀rọ̀ rẹ̀. Owó àjẹjù, me and my husband àfẹ́mí nìkan ṣá. Ṣorí ibi tó wọ ẹ lẹ́wù, ṣorí ibi tó bá ẹ dé báyìí. Ìwọ ni kò fẹ́rẹ́ bí ọkọ, kò fẹ́rẹ́ ìyá ọkọ, fẹ́rẹ́ ọkọ ẹ̀. Omi tó bá lé ayé ara ẹ̀ dé. O tún fowó náà, o tún fi rán ọkọ ẹ lọ́rùn ààrẹ má bọ̀. Bí eré, torí pálọ̀ àbọ̀ orí sí wá dẹ̀rù báyìí. Ẹbí wa kọ́kọ́ ṣe wọ́n rí o. Ẹ̀wọ̀n gbére ní ìbọrí, ẹ̀wọ̀n gbére. Ọmọ tó gbé sẹ́sẹ̀ ò lè ọmọ ìmọ̀ lọ́rùn o. Ẹ̀yin ìyàwó lítẹ̀ wo mi. Àbẹ́ ìjẹ̀jẹ̀ ní lọ́tọ̀ láti múrí wa ti mo wú yìí. Mo fẹ́ kẹ́bi tèmi táwọn kẹ́bi ṣe àríkọ́gbọ́n. Ìwà àfẹ́mí nìkan. Mo rò pé kò dáa kéèyàn kẹ́bi ọkọ mọ́ra. Mo ní nífẹ̀ẹ́ jẹ́ lọ́ọ̀bì pẹ̀lú ọkọ̀ọ̀kan. Ọkọ náà wà dalẹ̀ ní. Ẹ̀wọ̀n bí tí gbọ́dọ̀ arábà mi dé. Ẹjọ́ ẹni tẹ́mi ṣàríkọ́gbọ́n. My baby. Don't know when you back padà wá. How come I take care of you? Kẹ́hìndé. Don't know when they ṣe tí mi back padà láti mi. Ìfẹ́ mi tọ́jú ọmọ mi. I love you. I love you. Ẹ wá ọ̀rẹ́ wa tó mẹ́yìn dání, wọ́n ní kó mú wá ó fún mọ́wọ́, ó fẹ́yìn mọ́wọ́ ó ní àfẹ́mí lẹ́yìn bá fọ́, ẹ̀yìn fọ́ tán, ó já ọ lójú, ó tán ń bí òótọ́, aláṣejù, aṣọ òbọ́mọ yẹ mọ́, ọmọ yẹn ti rìn yòó ọjà o. Àfẹ́mí ló pa elétè ènìyàn. Àfẹ́mí ló pa elétè ènìyàn. Ọgbọ́n àgbọ́njù àgọ́ ló ń mú wá. Ìmọ̀ àmọ̀jù ó lè sọ ní dáláìmọ̀ kan. Ohun abáfipá mú kì í bá nìkalẹ̀, èyí abáfẹ̀sọ̀ mú ní pẹ́ lọ́wọ́ ẹni. Àfẹ́mí ló
àfẹ̀mí àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. ọ̀bẹ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú. bí wọ́n bá ń tàn ẹ́ kó má tanra rẹ̀. mo lè fòyí mo lè fọ̀hún ló mú ológì ní òkú sínú omi. àfẹ̀mí àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. àfẹ̀mí àfẹ̀mí ló pa elétè ènìyàn àfẹ̀mí. ìyàwó ilé alára gbígbóná bó ṣe ń bọ́ kọjá ló ń sọ̀rọ̀ sí ìyá ọkọ.